Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa nídìí o. Bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Gbogbo ọmọ Yorùbá, kàyéfì ńlá rèé o. Àṣé bá a ṣe ń paná kiní yìí làwọn kan sì tún tẹ̀síwájú nú ẹ̀. Tá bá tiẹ̀ sọ wípé kò sí ohun tí ó ṣẹlẹ̀, ṣé tọba orílẹ̀ Ifọ̀ ṣé kò tíì ṣe kó kọ́ wa lọ́gbọ́n? Nígbà tẹ́ ẹ gbá ẹni ẹlẹ́ni mú tẹ́ ẹ lù ú nílùú Bàrà, ẹ má gbàgbé pé 80% of Nigeria sì ni wọ́n ní fúnnu mọ́ nígbà tí ò sí oúnjẹ gidi. 80% ni wọ́n ní fúnnu mọ́. Bó bá jẹ́ bí tó ti lù ú sí ló ti dákú ńkọ́. Èmọ̀ rèé o, gbogbo ọmọ Nàìjíríà. Kódà ọba Ifọ̀ gan ó sì níbi tó wà. Pẹ̀lú gbogbo bá ṣe sọ pé agbára ló ń gùn, ipò ló ń gùn. Síbẹ̀síbẹ̀ ó ní ibi tí ó ti bára ẹ̀. Ṣé ká sọ wípé kò sófin fún ẹni tó bá lu ẹni tí ò jẹ́ kó lù ni? Àbí kò sófin fún ẹni tó jẹ́ pé anything báyìí ó ti gbọ́wọ́ sókè gbà. Ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ báyìí. Mo dẹ̀ notice kíní kan, ṣé rí àwọn tó jẹ́ pé wọ́n máa ń ká sọ pé àwọn ajá àwọn olóṣèlú tàbí ká sọ pé àwọn ajá kábíyèsí, bẹ́ẹ̀ ni, tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ ṣèṣe pé yes àwọn ni kó má jí kí kankan má ti pa èèyàn tàbí àwọn ọba pọ̀ báyìí kí Akin Sọjí wọ́n ti sáré dìde, wọ́n ti ń lu ẹni yẹn nílùú tó lọ́ba tó níjòyè, nílùú tó jẹ́ pé ó ní ìjọba. Gbogbo àwọn tọ́ọ̀gì, gbogbo àwọn ọ̀nà tí wọ́n kó sí ẹ̀yìn àwọn arábì yìí, ó dàbí pé ìjọ tó bá ti fi ṣòkòtò péńpé roko ọba, orí gbogbo wọn máa straight. Ẹ wo bí wọ́n ṣe lu ọba Ìgbómìnà Èkìtì, ẹ wo bí wọ́n ṣe lu ọba yẹn. Ẹ wo bó ṣe lu ọba yẹn, ká wá sọ pé ibi tó ti lù yẹn ń sìn, ó wá ṣe pẹ̀kẹ́, ó dákẹ́. Ẹ jọ ṣé dem no go explain tire. Wọ́n máa explain tire. Torí ẹ̀ la ṣe ń sọ pé wọ́n ṣe ní gbogbo àwọn tó jẹ́ wípé wọn ò lógo. Àwùjọ máa ń sọ wípé bóyá agbára máa ń gun àwọn olóṣèlú àbí àwọn ọba. Ṣágbára náà tún gun olóṣì ni? No, ìbéèrè mi ni pé ṣé agbára náà tún gun olóṣì ni? Nítorí wípé ẹ wo bó ṣe lu ọba Ìgbómìnà Èkìtì lórí pé kí ni ẹni ọ̀rọ̀ kábíyèsí ẹ̀yin gangan ẹ̀bùkún. Ẹ wo bẹ́ẹ̀ yìí náà ṣe wá sí pàtì, ṣùgbọ́n ẹ ò wá. Kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe pé bóyá ó gbé kí owó àbọ̀ ó gbé yín ní kankan tẹ́ ẹ tó lè sáré bẹ̀rẹ̀ sí ní dọwọ́ bo odidi ọba gẹ́gẹ́ bí wọ́n ṣe pera wọn? Ẹ wo Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation lè ṣe no retreat no surrender. Ibẹ̀ nìkan ní kí ló dé tí àwọn èèyàn máa mọ̀ ṣe ka àwọn ìka ènìyàn tí wọ́n bẹ nínú àwọn ènìyàn rẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ìkan ló tún sọ ó ní àwọn ọmọ tó tún fẹ́ o. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Yorùbá Nation nìkan ló máa fún wa ní ojútùú sí gbogbo wèrè yìí. Torí nígbà ayé ìgbàanì, ẹ jẹ́ ká ṣí ìwé ìrántí nígbà tí ọba ṣì wà nígbà ìwáṣẹ̀. Kò sí kí àwọn ìlàrí ọba gan wọn ò gbọdọ̀ ṣe bí ẹranko báyìí. Àwọn ìlàrí wọn ò ṣe bí ẹranko báyìí. Ṣé ká pe àwọn ilé nílàrí ni àbáwọn ẹrú ọba? Àbí ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀ ìkànnì arákùnrin yìí ò lè máa pera ẹ̀ gẹ́gẹ́ bí ọba tí kì í bá ṣe ọba. Bẹ́ẹ̀ ni, torí wọn ṣe kí forí adé rọ́. Àbí ṣe rí pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Èkó, ṣẹ̀ṣẹ̀ ni pé bàbá wá sí ayẹyẹ Èkó ni. Gbogbo ẹ̀yin boys Èkó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ Ọ̀tà ló pọ̀ jù níbẹ̀. Ìjọba ẹ ní láti tètè dá sí ọ̀rọ̀ yìí, ẹ ní láti dá sí. Ṣùgbọ́n tèmi ni pé nígbà tí tó bá dálẹ̀ tán, ọrùn àwọn ọba yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko yìí máa ń dálẹ̀ sí. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká wo títí ọba orílẹ̀ Ifọ̀. Ṣé mọ̀ pé kò ṣọba yẹn nìkan ló lu bàbá yẹn? Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ni pé àwọn boys ẹ̀ náà, driver ẹ̀ náà, gbogbo àwọn kìíní sọ̀gbétò ẹ̀ náà lu bàbá yẹn. Ṣé mọ̀ pé nígbà tí ìyá máa jáde, nígbà tí òṣùwọ̀n ìyá máa pé, ọba ló ń jẹ́ ìyá rẹ̀ sí. Ọba ló suspend.
ọba ló tún fẹ́ gbadé lórí ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tọ́ọ̀kì tó dáwọ́ jọ lu bàbá yẹn ń kọ́, aláwọ̀ yẹn gan-an ni wọ́n ní láti tètè wá solution sí. Àwọn ará bíi wọ́n ní láti tètè wá solution sí wọn, torí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa create nuisance káàkiri ni. Bẹ́ẹ̀ ni ẹ já gbọ́ nǹkan tẹ́lómi sọ, ẹlòmíì tún ní ẹ wo bó ṣe ń threaten ọba, kí ló dé tí àwọn èèyàn wá ń ṣe báyìí? Bẹ́ẹ̀ ni kí ló dé tí wọ́n ń ṣe báyìí? A need láti treat èèyàn the way we want people to treat us, treat them with respect. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹranko ló pọ̀ jù nínú wọn, ẹranko ló pọ̀ jù nínú wọn. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan ní bàbá yẹn lè má wà òkè, ṣùgbọ́n nǹkan kan ní láti ṣiṣẹ́ pẹ̀lú ìwé bí embarrassment yìí ṣe ń lọ yìí. Táwọn Fúlàní bá ń wọlé, ṣé wọn ní máa fi wá gan ṣe yẹ̀yẹ́ láàrin ara wa pé ẹ wo ọba wa, ẹ wo báwọn aráàlú ṣe ń lu ọba wa, ṣé à ń gbọ́n sí ni àbá ń gọ̀ sí? Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, nítorí pé àánú ìran Yorùbá, àwọn ọmọ ìran Yorùbá ti ṣe mí, nítorí ọjọ́ ọ̀la wa ti ń shake, nítorí àwọn stupid so-called elder wọ́n behave bí wèrè. Àwọn wèrè míì tó yẹ pé ó yẹ kó ní ọpọlọ ti sá fún wọn, wọ́n ń ṣe bí ẹranko. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi, Yorùbá nation ló ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni kọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọba sọ wípé òun gbé àwọn ọba 16 lọ sí court, òun win, ni wọ́n rò bí irọ́ ni bó ṣe bẹ̀rẹ̀ sí ń dáwọ́ bọba. Kódà débi pé ó sọ gbogbo nǹkan ẹ̀, ó tún sọ ibi tóun páàkì sí. Síbẹ̀ àwọn bọ́ìsì yóò gbọ́, wọ́n dáwọ́ jọ lu kábíyèsí ni. Bí ó bá tilẹ̀ jẹ́ wípé ọba yìí ṣe lóòótọ́, bá pé ó ṣẹ̀ lóòótọ́ o, ẹ̀sìn gbangba yìí ti wá pọ̀ jù. Èmi ò gbọ́ irú ẹ̀ rí o, wípé wọ́n strip ọba níta báyìí wọ́n lù ú. Ó pọ̀ ká má purọ́, ó pọ̀. Gbogbo ẹ̀yin alágbára dẹ́ẹ̀dẹ́, lóòótọ́ ni if true that is a king, ó mà ṣe o. Ṣé ká sọ pé irú ìrìnkìrìn wo ló fa irú wàhálà ìyà tó jẹ yìí? Irunkírin ló fà. Ẹ̀yin ọba ẹ lọ sọ ewé agbéjẹ́ mọ́wọ́. Bẹ́ẹ̀ ni o, so that wọ́n á lè respect orí adé. Ẹ yá mi bàbá mi, ẹ bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹjọ́ yàwó èèyàn lọ́tún ló sí pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi ń sọ pé a ó máa bẹ̀rọ̀ bí ẹni bẹ́ṣu ni, àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láòní dé, ó máa láòní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.